bẹ̀ nìkan bẹ̀ tá a yọ kiri wọn mọ̀kẹ́. àwọn tó kó máa ṣe wà ní ìjọsìn. wọ́n padà fi mọ́ ẹlẹ́ni. sọ àbí mo sọ pé àbí mo ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àtàwọn táwọn kan fi wá fún wọn. wọ́n ti rí wọn lọ́wọ́ báyìí ní ìsìn wọn ọlọ́pàá fi mọ́ ẹlẹ́ni. ìran ìbò yóò ní náà mo ní trace group wọn sọ. ọgbà ọ̀dà mi kò sí lọ́fẹ́ sí ọlọ́run ní jẹ́lẹ̀ Yorùbá bàjẹ́. wọ́n àwọn ilé máa bẹ́ẹ̀ lọ àwọn ìyá yẹn pé abo tiẹ̀ dà abo rẹ̀ dà wọ́n dò ó jí wọn gbé ẹ tó bá gbowó tó kéré lọ́wọ́ 10 million ni. ẹ wo olú dókítà tán lọ pa yẹn Dr. Aborode ó gba PhD ó wá lọ ìlú èbó lo 20 years ó pawó ó wá wá lu bàbá ẹ̀ ó dá oko pẹ́pẹ́tẹ́ wọ́n fi Fúlàní wọ́n fi mọ̀ọ́lù jẹ́ko ó wá lọ bá Sẹ́ríkì yẹn ipe Sẹ́ríkì Sálíù yẹn pé wọ́n jẹ oko òun wọ́n dẹ̀ dé mọ́ gímẹ̀ wọ́n dẹ̀ pẹ́pà. ní ìwà yẹn wọ́n rẹ̀ pé wọ́n lọ́dọ̀ Sẹ́ríkì pọ̀sì mẹ́ta lẹ́ẹ̀kànkẹ́ tó dọ́dọ̀ Sẹ́ríkì táwọn Fúlàní kò dídí náà wọ́n gbé ju pọ̀sì báyìí. ní gàngàn yẹn wọn ò bí ẹnibọ̀ tó lè lọ bẹ ẹ lọ́dọ̀ Sẹ́ríkì kílẹ̀ bẹ́ẹ̀ bí sìkìdì ní àtúwà lọ bẹ ẹ ń sẹnu gómìnà wa ń sẹnu ee mi wá jẹ sí mọ́kànlá mi tó gbéjọ́ tí ń kú ọlọ́ọ̀lọ́mọ. ọlọ́mọ tó bẹ̀ mo jẹ ọlọ́mọ tó yẹ mo tẹ́lẹ̀ wáyẹ àmọ̀pá lè rí báyìí àwọn ọgbà tá a jẹ́ nǹkan àwọn bá gidi ṣe pàdé àwọn jẹ́ nǹkan tá a lẹ́nu àwọn dẹ́rù bá wa ẹ̀rù ló kù fíìmù ni ó kù yẹn àti bímọ tí a bá fa wàhálà tó dé stage kan tẹ́yìn bá kú àwọn ọmọ sọ pé àtọ̀ bàbá mi. máa jà sọ́ra wa. kì í sàsìkò yìí ogún ọdún lẹ́ni gbangba ìlú láti Yorùbá bá pé tí gbogbo wa bá ń jọ ń ṣe ìgbádùn lẹ́ Yorùbá àwọn àrẹ ẹ̀mọ́ àti di mùsùlùmí báyìí o àti wòlíì báyìí o bọ̀ àkọ́kọ́ dúró ná òmìnira kọ́kọ́ wà fún Yorùbá ná ẹ̀rọ wá sọ gbogbo àwọn bàbá Adémógùn gbogbo àwọn bá ẹ̀ fún ọ lẹ́nu nígbà tí bàbá Adéṣẹ́jì Adérẹ̀mí ń bẹ láyé nífẹ̀ẹ́ mi bá Ifẹ̀ lájọ wà yìí òyìnbó tó jẹ́ olórí gbogbo mínísítà prime minister ń gbà yẹn ó ní kí bàbá Adéṣẹ́jì Adérẹ̀mí kọ́ wá bàbá ni wọn ò bí ẹrẹ ọ̀ọ́ni ò kì í fò odò gbogbo agbára prime minister rẹ mọ gbé bọ̀ ń fẹ̀ ni ìbá ọ̀ni ọ̀ni ẹ̀sìnjú adé gbogbo àbáṣe ó gbàgbára wọn bí ni wọn á gboyè bàbá òní kò ń bí ẹ wọn á gboyè ní ẹ̀ẹ́dọ̀bálẹ̀ ní Mozambique kẹ mọ bó ṣe ń lọ kẹ mọ kúrò wájú yìí lọ ẹ̀yin dẹ̀ wá dẹ̀ change gbogbo kò sí yàrá o ẹ gbọ́dọ̀ mọ gbàgbára ẹ wá sọ́dọ̀ àwọn bàbá wa ọba wa kẹ mọ fira yín lẹ̀ bẹ́ẹ̀ wọn ò tí ì bí ohun tó lè bọ jẹ́ tọ́ba déwájú àwọn tí Buhari bá dé ọ́fíìsì àfin àwọn ẹ̀mí àwọn ilé Haúsá bí ó sì mọ̀ sí ránkàyédè tọ́ba dọ́dọ̀ àwọn bàbá tí wọ́n bí ọ̀nà wọ́n sì wọn níbi àwà yìí ẹ̀rẹ̀ wá sọ́wádìí dìdìrì gbogbo ẹ̀rẹ̀ wá lè sọ̀rọ̀ rẹ̀ fi àkí lọ́fẹ́ ṣẹlẹ̀ yọta kó lọ lọ́mọ ẹ̀ mọ́ dẹ́rù bà wá o èmi tẹ́tẹ́ mọ́ dẹ́rù bà náà ọlọ́pàá ó mọ̀ ta ni ẹ̀ ṣe fíìmù ni. fóònù ẹ̀ ń fọ ní ìsìn. Ọlọ́run jẹ́ Ọlọ́run ó jẹ́ rí. lápò mi ebi wọ́n ti kó ra ọdẹ ọ̀ni wọ́n tọ́nu padà ní ẹgbọ́n ìmọ̀ ni wọ́n ṣe fíìmù ní ibi tó lè dé náà wọ́n dúró sí àwọn ọmọ tí ń jẹ lọ́dọ̀ mi àwọn ọmọ ìlú ìyẹn mú yẹn wọ́n fẹ́ bú ni wọ́n mọ̀ pé mi làwọn ń jẹ àwọn ọmọ eléyìí ẹ̀ ìwọ́ yìí ni àwọn ọmọ eléyìí fẹ́ kú pé kí náà ṣẹlẹ̀ kí lè fẹ́ dẹ́wò ó lè rí nìyẹn níjọ́ kẹ́lẹ́ ìlú ìdókòó ẹnìkan náà lọ́dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo asọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ó ti lọ ọdún àjọ ni wọ́n ní wọ́n bá ti ṣe kí bọ́ọ̀lù àtẹ́rẹ́ ọmọ ọdún àjọ ni wọ́n àwọn ọmọ ọdún àjọ ọmọ ọdún àlọ́ àti gànà nílùú mi. wọ́n gbé alága ló bá gbọ́n tí wọ́n bẹ̀ yẹn wọ́n gba 20 million kó tó gbélé. 20 million. recent alága báyìí. bẹ́ẹ̀ni béèrè pélé kó béèrè 30 million. ọmọ ìbọ̀dọ̀ fojú pa ẹrẹ́ kọ́ lọ́wọ́ lè béèrè. láyé dúró pé mi àjà sọ́lá. àjà sọ́lá wa. Ó bàbá dáhùn. Àgbàgbọ́dá àgbà. Wọ́n bá mi jó. Ó bá jà sọ́lá. Olóyè máa ń sáré. Gómìnà wáyé. Àṣẹlẹ̀. Ojú ìbò yìí.
Ó